kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi lórí ètò Kò sí Mìmí ni a wà pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Olúwabùkọ́lá aya kó tẹ́mọ̀ sí ìyá ènìyàn rere ìyá àwọn ọmọ rere ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere lórí ètò Kò sí Mìmí lẹ́ni ẹjì jíkẹ́ jẹ́ kí a gbàdúrà. Mo mọ́pẹ́ mi há Òdùmarè mo mọ́pẹ́ mi há mo mọ́pẹ́ mi há olórí ayé ò mo mọ́pẹ́ mi há ọ́nì kan ṣe lóríire kí ẹ mọ̀ Olúbíọ́ní èmi kan ṣe lóríire kí mọ̀ mọ́pẹ́ mi há o mòdéyà sọpẹ́ o olórí ayé mòdéyà sọpẹ́ ọlọ́run àpèrire kó dá mi sí tọkọtọmọ o mòdéyà sọpẹ́ orí mi ò dàrú ẹsẹ̀ mi ò rọ ọwọ́ mi ò rọ o mòdéyà sọpẹ́ ọ́nì kan ṣe lóríire kí ẹ mọ̀ Olúbíọ́ní èmi kí n ṣe lóríire kí mo sì mọ̀ ni mo mọ́pẹ́ mi wá o Olúwo ṣé mo mọ́pẹ́ wá mo dúpẹ́ o mo mọ́pẹ́ wá fún Ọlọ́run mi èmi mọ́pẹ́ wá fún Ẹlẹ́dà mi nítorí oore rẹ lórí mi yé àkàìkà tán ni títí lèmi yóò máa yìn ọ́ o ṣé o bàbá lórí ọmọ lórí ọkọ títí lèmi yóò máa yìn ọ́ o ṣé o bàbá ọlọ́run ìgbàlà ó má ṣe o ọlọ́run ìgbàlà ó má ṣe o ó dá mi sí tilétilé ọlọ́run ìgbàlà ó má ṣe o ó dá mi sí tọkọtọmọ ọlọ́run ìgbàlà ó má ṣe o ó dá mi sí tẹbí tará o ọlọ́run ìgbàlà ó má ọlọ́run ìgbàlà mo wá yìn ọ́ bàbá ọlọ́run ìgbàlà mo wá yìn ọ́ o ọlọ́run ìgbàlà ẹ má ṣe o ọlọ́run ìgbàlà ẹ má ṣe o mo dúpẹ́ ọlọ́run o ògo ni fún orúkọ rẹ o mo dúpẹ́ o bàbá wípé o pè mí o lẹ́nìyàn tọkọtọmọ èmi dúpẹ́ o bàbá wípé o pè mí o lẹ́nìyàn nítorí ogun táyé gbé ṣe ló yí lé wọn lórí ẹsẹ̀ gìrìgìrì ọ̀tá mo dúpẹ́ pé o tilẹ̀kùn mọ́ wọn èmi dúpẹ́ o bàbá wípé o pè mí o lẹ́nìyàn o ṣé o Jésù o ṣé o bàbá ọba tó dá mi sí dòní o mo mọ́pẹ́ mi wá tọkọtọmọ o ṣé o Jésù o ṣé o Kristi o ṣé o ayérayé o ṣé o olùtọ́jú mi gba ìgbọ́pẹ́ mi o olùtọ́jú mi wá gba ìgbọ́pẹ́ mi o èmi ò lójú ẹkún mi ò sí lẹ́rẹ̀kẹ́ ò ṣe láyọ̀láyọ̀ lèmi àtẹbí mi wà o olùtọ́jú mi wá gba ìgbọ́pẹ́ mi Jésù Olúwa ẹ ṣé ẹ̀mí mímọ́ ẹ ṣé ayérayé nínú àwọn ọ̀run ògo ni fún orúkọ yín o mo yìn yín lógo o mo yìn yín lógo o ọlọ́run ẹ ṣé o ẹ̀mí mímọ́ ẹ ṣé o olórí ayé ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì ẹ ṣé o olùdásí ẹ ṣé o olùpèsè ẹ ṣé o ọba tó dá wa sí ẹ ṣé o àgádágodo ẹ̀mí àwọn ènìyàn ẹ ṣé o ibi tí ẹ̀mí ń gbà lọ tí ẹ̀mí sì ń gbà wá sáyé ẹ ṣé o ọba tí ò tí ì já okùn ẹ̀mí wa ẹ ṣé o ọlọ́run tí ò fi wá fún ìfẹ́ ọ̀tá mú ọlọ́run ẹ ṣé o ọlọ́run tí ò fi wá fún ìfẹ́ àwọn ọ̀rẹ́ tí wọ́n àwọn ọ̀tá tí wọ́n ń ṣe bí ọ̀rẹ́ ọlọ́run ẹ ṣé o ọpẹ́ la mú wá olúwa ẹ ṣé gba ọpẹ́ wa o Jésù olúwa wa àmín. Ògo ni fún ọlọ́run lókè ọ̀run fún àánú àti ojú rere tí a rí gbà lẹ́ni lórí ètò Kò sí Mìmí Kò sí Mìmí lètò ètò ní Kò sí Mìmí ohun tí a fẹ́ gbéyẹ̀wò lẹ́ni ni ọgbẹ́ ọ̀rẹ́ ọgbẹ́ ọ̀rẹ́ ọgbẹ́ ọ̀rẹ́ àwọn kan ní èwo tún ní ìyá rere tún gbé wá lẹ́ni ṣé àìrìn jìnnà lára bùkẹ́ ọ̀kẹ́rẹ́ tá a bá rìn jìnnà á rí ọ̀kẹ́rẹ́ tó so ìpá bíbélì sì sọ pé bó ti wà láti tìkọ́ ṣe ń bẹ nísìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo ọgbẹ́ ọ̀rẹ́ kò ṣẹ̀ṣẹ̀ wà mo ní ẹsẹ̀ bíbélì tí mo lè fi gbé ń dì máa ń mú ẹsẹ̀ bíbélì jáde tó máa tọ́ka sí ọgbẹ́ ọ̀rẹ́ wọ́n máa tọ́ka sí ó yẹ jẹ́ ká sí bíbélì wa sí ìwé sakaraya wà nínú ìwé májẹ̀mú láíláí sakaraya orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹfà sakaraya orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹfà ó kà báyìí pé ẹnìkan sì wí fún un pé ọgbẹ́ kí ni ìwọ̀nyí ní ọwọ́ rẹ̀ ó sì dáhùn pé wọ̀nyí ni a ti sá mi ní ilé àwọn ọ̀tá mi wọ̀nyí ni ọgbẹ́ tí a sá mi ní ilé àwọn ọ̀tá mi wọ̀nyí ni ọgbẹ́ tí a sá mi ní ilé àwọn ọ̀tá mi ọgbẹ́ màsà tó yèdè ọgbẹ́ tí a bá ń sọ̀rọ̀ nípa ọgbẹ́ episode 2 lélẹ́yìí tí mò ń ṣe yìí nítorí mo sì máa sọ̀rọ̀ nípa ọgbẹ́ gangan ìyẹn ló máa jẹ́ episode 1 ọgbẹ́ ọ̀rẹ́ ni eléyìí tí mò ń gbé yẹ̀wò lénìí yìí ṣé rí nínú ìwé sakaraya tí a kà yẹn orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹfà
ó ní ọgbẹ́ ọ̀rẹ́ ìwọ̀nyí ni ọgbẹ́ tí a sá mi ní ilé àwọn ọ̀rẹ́ mi. Gbogbo yọ̀rẹ́ máa ṣọ́ra o, gbogbo wọ̀rẹ́ máa fúnra, gbogbo yọ̀rẹ́ máa ṣọ́ra o, ìwọ tó ń wá ọ̀rẹ́ máa fúnra, ìwọ obìnrin ọlọ́rẹ̀ẹ́ púpọ̀ ó jẹ́ kíyèsára. Mo máa kìlọ̀ fún ọ ọ̀rẹ́, ọgbẹ́ ọ̀rẹ́ la kà nínú bíbélì yìí o. Ó ní àwọn ènìyàn rí wọ́n ní arákùnrin èwo leléyìí, ó béèrè lọ́wọ́ ẹ̀ pé èwo leléyìí lọ́wọ́ ẹ̀ yìí, kí ló wà lọ́wọ́ ẹ̀ yìí? Ó ní kí ló tí ì rí? Ó ní eléyìí tó ń wò yìí, ọ̀rẹ́ mi ló sá mi lọ́gbẹ́ ń bẹ, ọgbẹ́ tá a sá mi nílé àwọn ọ̀rẹ́ mi leléyìí. Ọgbẹ́ ọ̀rẹ́ a ti rí, a ti gbọ́, kódà ó ṣẹlẹ̀ ní ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà ni ó ti ṣẹlẹ̀. Ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà, ọ̀rẹ́ méjì, ọ̀rẹ́ àkọ́kọ́ ó travel, ó lọ ṣiṣẹ́ ní ìlú kan, ọ̀rẹ́ ìkejì ó wá fẹ́ ṣoògùn owó, wọ́n ní kó lọ gbé aláboyún wá, ní ọ̀rẹ́ ìkejì. Ó sì mọ̀ wípé ìyàwó ọ̀rẹ́ òun lóyún, ó mọ̀ wípé ìyàwó ọ̀rẹ́ òun ó wà nínú oyún. Ó sì lọ bá ìyàwó ọ̀rẹ́ rẹ̀ pé ọ̀rẹ́ òun o, nǹkan kan báyìí ló ṣe o, ara ẹ̀ ó lásídẹ̀ǹtì o, kìíní kan ó ní kó lọ gbé ẹ wá o, kìíní kan ìyẹn sì wà nínú oyún. Ìyẹn bá ní ibo ló wà, ó yá, ó bá tẹ̀lé, àṣọ fẹ́ lọ fi ṣoògùn owó ni. Ọgbẹ́ ọ̀rẹ́ ni mò ń sọ nípa rẹ̀ yìí o. Ó gbé ìyàwó ọ̀rẹ́ rẹ̀, ó wá gbé lọ sínú igbó. Ìyẹn bá ní ibo lọkọ òun wà, ṣe bí kìíní kan ó ní ibi tó wà náà làwọn náà ń lọ. Ó gbé lọ sínú igbó, obìnrin tó wà nínú oyún ó gbé lọ sínú igbó, ó wá gbé débi tí wọ́n máa ti lò ó, ibi tí wọ́n máa ti lò ó. Ìyàwó ọ̀rẹ́ rẹ̀, ọgbẹ́ ọ̀rẹ́ ni mò ń sọ nípa rẹ̀, wọ́n wá fẹ́ lo obìnrin yẹn, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé orí obìnrin yẹn ò gbàbọ̀dè. Orí obìnrin yẹn ò gbàbọ̀dè. Mo sọ fún wọn wípé last episode tí mo ṣe pé kò fi agbára ikú bú. Bàbá àrà sọ wípé báyé bá rojọ́ mi níbi má máa gba orí mi, ẹ̀dá mi má máa gbàbọ̀dè, mo bẹ̀ ọ́ o. Orí obìnrin yìí ò gbàbọ̀dè o. Nígbà tí wọ́n wá fẹ́ lò ó, tí wọ́n ti pe ògèdè, wọ́n ti pa àyájọ́, wọ́n ti pe oríṣiríṣi. Mo sì sọ fún wọn wípé ìwọ náà ní àyájọ́ oní ògèdè. Ọ̀rọ̀ Ọlọ́run ni àyájọ́ rẹ, Bíbélì. Ògèdè tó ju ògèdè lọ ni. Gbogbo ọ̀rọ̀ tó wà nínú Bíbélì yẹn, ìwọ máa mú lò, ògèdè ńlá ni ó ń ṣiṣẹ́. Ó jẹ́ orúkọ Jésù jẹ́ ìjogùn lọ, ó jẹ́ ọ̀rọ̀ Jésù yìí jẹ́ ìjogùn lọ. Obìnrin yìí pariwo ní orúkọ Jésù. Àrá sán, ó sì gbé ọkùnrin tí ó mú ìyàwó ọ̀rẹ́ ẹ̀ yẹn tó mú wá sílé babaláwo, ó sì gbé kọ́gi. Àrá ó gbé ọkùnrin, ó gbé kọ́gi. Ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ní ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà ní sáìdì ibi tí inú oko kan bẹ̀ ló ti ṣẹlẹ̀. Àwọn tó bá wà ní tán gbọ́ ìròyìn yẹn, wọ́n lè jẹ́rìí sí nǹkan tí mo sọ yẹn. Ọgbẹ́ ọ̀rẹ́ nìyẹn o. Tí ó bá jẹ́ wípé Ọlọ́run ò jà fún obìnrin olóyún yẹn ńkọ́ o, kí ni ìbá ṣẹlẹ̀? Kí ni ìbá ṣẹlẹ̀? Ìbá fi ìyàwó ọ̀rẹ́ ẹ̀ ṣoògùn owó toyúntoyún. Ọgbẹ́ ọ̀rẹ́ ìkan nìyẹn. Ìkejì, ǹjẹ́ o mọ̀ wípé ẹni yìí fúnra ẹ̀ ni ó fẹnu ara ẹ̀ sọ, olùṣọ́ àgùntàn ni. Wọ́n ń ṣiṣẹ́ olùṣọ́ àgùntàn lẹ́ni tó sọ̀rọ̀ yìí, ó ń ṣiṣẹ́ Olúwa. Ṣùgbọ́n ó wá ní ọ̀rẹ́ ẹ̀ yẹn, òun fẹ́ kọ́ ẹ̀kọ́ lábẹ́ ẹ̀. Ó máa wá dúró sábẹ́ ọ̀rẹ́ ẹ̀ yẹn, á máa bá gbé báàgì, òun sì ni ó ní ìfàmì òróró yàn tó pọ̀. Tí àwọn ènìyàn bá gbé wàhálà bí ogun dé, òun ni ó máa ń sábà á gba àwẹ̀, á gba àdúrà. Kódà ó fẹnu ara ẹ̀ sọ wípé àwọn ti lọ gbàdúrà fún ẹnìkan rí. Nígbà táwọn débẹ̀, ẹ̀mí Ọlọ́run sọ fún òun wípé ẹni tí ẹ fẹ́ gbàdúrà fún yìí, ó máa nílò kí ẹ ṣe bíríbírí àwẹ̀ ọjọ́ 3 fún tẹ́ tó gbàdúrà. Ó sì sọ fún ọ̀rẹ́ rẹ̀ kejì pé ọ̀rẹ́ mi, ọkùnrin tí a fẹ́ gbàdúrà fún yìí ó máa nílò ká ṣe bíríbírí o. Ọ̀rẹ́ àkọ́kọ́ ní pé ṣé èmi tí gba bíríbírí fún ara mi débi tí mi ò gba bíríbírí fún ẹlòmíràn? Èmi ò gba bíríbírí o, ìwọ tí orí ìran bíríbírí náà ni kò gbà.
òjíṣẹ́ Ọlọ́run yìí sì gba bíríbírí yẹn lóòótọ́. Ẹ wá mọ ibi tí ẹ̀rù Ọlọ́run ti bà mí. Ṣé ẹ rí ọ̀rẹ́ yìí tí wọ́n bá ti jáde lọ á sì ra oúnjẹ lójú ọ̀rẹ́ ẹ̀ tó ń gba bíríbírí yẹn, á sì máa jẹ oúnjẹ yẹn, á sì máa sọ wípé oúnjẹ yìí mà sì ládùn o. Ìṣèpítì ọ̀rẹ́ mi ń gbààwẹ̀ kò lè jẹ́nu ẹ̀. Kí ni ìtumọ̀ yẹn? Súyà yìí mà láta súẹ́súẹ́, ó ta súẹ́súẹ́, ṣùgbọ́n ọ̀rẹ́ mi ò lè jẹ́nu ẹ̀ torí ó ń gbààwẹ̀ bíríbírí. Ọ̀rẹ́ yìí sì gbààwẹ̀ lóòótọ́. A tú ọkùnrin yẹn sílẹ̀ o, ọkùnrin tí wọ́n gbàdúrà fún, tí wọ́n gbààwẹ̀ fún, ó rí ìtúsílẹ̀. Ọkùnrin yẹn sì gbé owó fún wọn. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé èyí tí ò gbààwẹ̀ tó jẹun gan òun ló tún mú jù nínú owó. Kódà nínú eyé eléyìí tó tún mú fún ọ̀rẹ́ kejì, ó tún sọ fún pé ṣe bẹ́mi ni mo fi mọ́tò mi gbé ẹ wá, wàá mú epo wá o. Ó tún gbà nínú owó tọwọ́ ọ̀rẹ́ kejì. Ṣé rí wípé ọgbẹ́ ló ń sá ọ̀rẹ́ yẹn? Ọgbẹ́ ọ̀rẹ́ yìí síbẹ̀síbẹ̀ náà kò fi sílẹ̀ o. Ó fẹ́ ra mọ́tò, ọ̀rẹ́ yìí ló kówó sílẹ̀ 600,000, ọ̀rẹ́ kó 350,000 fún, ó yá gbà, fi kún owó mọ́tò tirẹ̀. Ó fi kún, ó wá 250 sí, ó ra mọ́tò 600,000, ó ra mọ́tò. Nígbà tí ọ̀rẹ́ tó kó 350 fún wá fẹ́ ra mọ́tò, ó wá sọ fún ọ̀rẹ́ rẹ̀ pé ọ̀rẹ́ mi, èmi náà máa fẹ́ ra mọ́tò tí mo fẹ́ rà ń sìn báyìí, mọ́tò 750 ni mo fẹ́ rà o. Ó gbọ́ àmọ̀ràn tí ọ̀rẹ́ yẹn sọ pé ìwọ tó tí ì lo mọ́tò kankan rí tó fẹ́ bẹ̀rẹ̀ látòrí oní 750, kọ́kọ́ lọ wá ètí ẹ̀rọ mi sí second hand ní kọ́kọ́ lọ wá, kó lè fi mọ̀ bí wọ́n ṣe ń lo mọ́tò. Ó ní 100,000, ó ní 150, ìyẹn máa ti tó ẹ. Ọgbẹ́ ọ̀rẹ́, ajá mọmọ tiẹ̀ fún lọ́mú, ó mọ sí odò ọ̀yà kì mọ́lẹ̀. Kí ni ṣé tóun ṣe lọ ra mọ́tò 600,000 lọ́dún mélòó kan sẹ́yìn, tóun náà ò lọ bẹ̀rẹ̀ látòrí oní 100,000. Ọgbẹ́ ọ̀rẹ́. A ti rí àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ minú ni wọ́n tó lọ yá aṣọ ọ̀rẹ́ rẹ̀ tó sì lọ fi ṣoògùn owó. Ọgbẹ́ ọ̀rẹ́. Mo ń sọ fún ẹ wípé ọgbẹ́ ọ̀rẹ́ wà. Ní ibi iṣẹ́, ọ̀rẹ́ tímọ́tímọ́ méjì wọ́n sì lọ bá ọ̀rẹ́ kejì pé ọ̀rẹ́ owó sọnù níbi tó ti ń ṣiṣẹ́, a sì ń wá owó yìí, àmọ́ bówó yẹn ṣe rí. Ó ní kí ni, ẹ̀yin ò mọ̀ ni, òfìrì òkò òru lọ́sàn fòru gbé, òfìrì òkò òru lọ́sàn fòru gbé, ológìní, òun lọ̀rẹ́ ń wo, ẹ tètè mú dáadáa, òun ló máa mówó yín, ẹ tètè mú dáadáa. Kódà òun rí tó ra nǹkan tuntun báyìí lọ́jọ́ báyìí tí ọ̀rẹ́ yẹn ò sì mọ nǹkan kan nípa owó tó sọnù. Ṣùgbọ́n ọgbẹ́ ọ̀rẹ́ á sì máa tún wá sí ojú ẹ̀, á tún máa ṣe fẹ́rẹ́fẹ́rẹ́. Ọ̀rẹ́ mi o, ìwọ ló dáa jù, ìwọ ló ṣe kinní kan jù. Ṣé rí ọgbẹ́ ọ̀rẹ́? Ó sì rán ọ̀rẹ́ ẹ̀ lọ sẹ́wọ̀n. Ó rán ọ̀rẹ́ rẹ̀, ó rán lọ sẹ́wọ̀n nítorí àwọn èèyàn sọ wípé kò lè mọ̀ ọ̀rẹ́ ẹ̀ tí ṣé bọ́ọ̀rẹ́ ni wọ́n, àti kékeré náà ti ń sọ̀rẹ́ bọ̀. Òun náà ni ẹni tó lè mọ ìrìn ọ̀rẹ́ ẹ̀, òun ló lè mọ̀, òun ló mọ̀ wà ọ̀rẹ́ ẹ̀. Tí ò bá rí wípé ọ̀rẹ́ òun bóyá owó yẹn gan bóyá ó fún nú ẹ̀, tí ìbá ṣe pé ó rí owó yẹn lọ́wọ́ ọ̀rẹ́ ẹ̀, kò ní jẹ́rìí tì wípé ọ̀rẹ́ òun ló mú owó. Tó fi jẹ́ wípé wọ́n rán ọkùnrin yẹn lọ sẹ́wọ̀n láti ibi iṣẹ́ pé olójí owó, kò sì mọwọ́ kò mẹsẹ̀ nípa owó tó sọnù. Ṣùgbọ́n ọgbẹ́ ọ̀rẹ́, nítorí ẹ̀ mo ṣe ń sọ fún ẹ wípé ọ̀rẹ́ ò sí mọ́ o, kárẹ́ ni bá rìn lókù. Ẹ mọ̀ ọmọ sọ́rẹ́ mọ́ o, kárẹ́ ni bá rìn lókù o. Fọ̀rẹ́ rẹ hàn mí máa sọrú ènìyàn tí o jẹ́. Ẹ mọ̀ ọmọ sọ́rẹ́ mọ́ mo wí o, kárẹ́ ni bá rìn lókù o. Fọ̀rẹ́ rẹ hàn mí ò máa sọrú ènìyàn tí o jẹ́. Ìwọ ìyàwó ilé, ọkọ ẹ ti lọ bí iṣẹ́, ṣùgbọ́n gbogbo àdúgbò lọ̀rẹ́ ẹ tó bá ti ń yọ fòrò ló máa yọ fòrò. Ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀, àwọn tẹ́ ẹ jọ múra yín lọ́rẹ̀ẹ́ tẹ́ ẹ jọ sọdọ̀jọ́ ẹlẹ́jọ́, àwọn náà ló máa tún lọ bá ẹni tí ẹ̀rọ jẹ́ pé ó gbọ́ nǹkan tí ìyá alágbájá sọ, kò ní sọ eléyìí tóun sọ o, eléyìí tí ìwọ gangan sọ ló máa sọ fún pé ìyá alágbájá ló sọ pé olè níyìn o, ó sọ pé ọkọ yín gbé wiri ní o, ìyá alágbájá ló sọ pé àbí àdúgbò tí mò ń gbé ní ìgbà kan, kì í sọ pé ní ìgbà kan, wọ́n ní ọmọ tí ìyá alágbájá bí yẹn kò ń sọkọ ẹ̀ ló lọ́mọ yẹn o, tẹ bá rí ọmọ yẹn ẹ rí i pé kò jọkọ ẹ̀, àlè ló jọ. Kí ni tìyẹ ta ní ibiṣẹ́ rán ẹ? Wọ́n wá lọ sọ́jú ẹlẹ́jọ́, wọ́n sọ̀rọ̀ lọ́rọ̀ láti àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀,
àwọn tẹ́jọ sọ̀rọ̀ ọlọ́rọ̀ yẹn wọ́n wá dìlé ẹ lórí ọ̀rẹ́ tẹ́jọ sọ̀rọ̀ ọlọ́rọ̀ orí ẹ̀ ló máa dìlé òun ló sì tún lọ gbẹ́jọ́ bá ẹni tẹ́ rojọ́ ẹ̀ pé báyìí báyìí ni ìyá alágbájá wí báyìí báyìí ni ìyá tẹ̀mẹ̀dú wí òun ló sọ báyìí òun ló sọ pé àkọ́bí yín pé ọkọ yín kọ́ ló fún yín lóyún ọkọ yín kọ́ ló lọ́mọ òun ló sọ pé ọkọ yín olè lójà tó fi kọ́lé òun ló sọ pé mọ́tò tó ń gbé sí yín nídìí ọkọ yín lọ jí ni á wá sọ oríṣiríṣi wọn wá dìlé ẹ lórí wàá wá di ẹni yẹ̀yẹ́ ládùúgbò kí ni ò ṣe jókòó jẹ́ ara ẹ kó má yọ̀rẹ́ ọgbẹ́ ọ̀rẹ́ ń gbà míì kì í jiná bọ̀rọ̀ ọgbẹ́ ọ̀rẹ́ kì í jiná bọ̀rọ̀ tó bá tiẹ̀ wá tún wá jiná gan ojú àpá kì í jojú ara ọgbẹ́ ọ̀rẹ́ wo ọba dáfídì nínú ìwé dáfídì nínú Old Testament orin dáfídì kọ́ ìṣe àwọn ọba ló máa jẹ́ màá wá jáde màá wá ẹsẹ̀ bíbélì yẹn jáde Ahitofeli ọ̀rẹ́ dáfídì ni o ọ̀rẹ́ dáfídì ni Ahitofeli ọ̀rẹ́ dáfídì ni tó jẹ́ wípé òun ló máa ń gba dáfídì ní ìmọ̀ràn a sọ fún dáfídì pé wo bá ṣe máa ṣe leléyìí o ìmọ̀ràn Ahitofeli dẹ̀ ní authentic ni ọ̀tẹ̀ ni bó bá ṣe gbé wá yẹn ọ̀tẹ̀ ni ọba dáfídì bá ṣe máa ṣe leléyìí o ìrìn àjò yẹn bá ṣe máa rìn leléyìí o àwọn ibi báyìí bá ṣe máa ṣe leléyìí bá ṣe máa á fún ní ìmọ̀ràn á gba ọba nímọ̀ràn ìmọ̀ràn authentic ló máa gba ọba tó bá gba ọba ní ìmọ̀ràn tán tọba bá ti gbé ìmọ̀ràn yẹn jáde inú àdúgbò àwa láwa ń bẹ̀ àwa ni ọlọ́wọ́ ọ̀tún ọba ọ̀rẹ́ ọba ni o Ahitofeli yìí kan náà ló tún lọ pàdé àpòpọ̀ pẹ̀lú Absalom àkọ́bí dáfídì tó fẹ́ gba ìtẹ́ lọ́wọ́ bàbá rẹ̀ ọgbẹ́ ọ̀rẹ́ nígbà tí dáfídì gbọ́ pé Ahitofeli tó máa ń gbà mí nímọ̀ràn ó ti lọ pàdé àpòpọ̀ mọ́mọ́ mi láti gba ìtẹ́ lọ́wọ́ mi ọba dáfídì pariwo ní olúwa bá mi sọ ìmọ̀ Ahitofeli dasán o ọgbẹ́ ọ̀rẹ́ kíyè sára kíyèsí ọ̀rẹ́ tó ń wọlé wọ̀de ọ̀rẹ́ tó ń wọlé wọlé ẹ kíyè sára kíyèsí ọ̀rẹ́ rẹ tó mọnú rẹ tó mọ ìta rẹ tó mọ gbogbo nípa rẹ nígbà mìíràn kíyè sára o nítorí tí irú ọ̀rẹ́ yẹn bá sá ẹ lọ́gbẹ́ ó ṣeé ṣe kí ojú ọgbẹ́ yẹn kí ó má jiná mọ́ o tó bá sì jiná ojú àpá kì í jojú ara o kíyè sára o kó o má fara gba ọgbẹ́ ọ̀rẹ́ jẹ́ ká gbàdúrà jẹ́ ká sọ fún Ọlọ́run pé Olúwa gbogbo àwọn ọ̀rẹ́ tí ń ṣe bí àwọn ọ̀tá tí ń ṣe bí ọ̀rẹ́ tí wọ́n fi ẹ̀jẹ̀ sínú wọ́n tutọ́ funfun síta Olúwa yà mí yà wọ́n àwọn ọ̀rẹ́ àwọn ọ̀tá wọ́n á pretend wọ́n á ṣe bí ọ̀rẹ́ tó jẹ́ pé wọ́n á fi ẹ̀jẹ̀ sínú wọ́n á tutọ́ funfun síta Olúwa yà mí yà wọ́n o ìwé orin sọ wípé ọ̀rẹ́ bí Jésù kò sí láyé yìí Jésù nìkan lọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ ayé yìí lè kọ̀ni sílẹ̀ ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé wa kò ní gbàgbé rẹ̀ wá kò ní gbàgbé rẹ̀ òun lọ̀rẹ́ òtítọ́ wa kò ní gbàgbé rẹ̀ hallelujah ṣùgbọ́n Jésù kò ní gbàgbé rẹ̀ má gbàgbé Jésù nìkan lọ̀rẹ́ òtítọ́ òun lọ̀rẹ́ òdodo òun ni ọ̀rẹ́ tí kìí dání òun ni ọ̀rẹ́ tí kìí jáni kulẹ̀ òun ni ọ̀rẹ́ tí kìí fi ní sílẹ̀ ó sọ fún ọ wípé nígbà tí ìwọ bá laná kọjá èmi yóò wà pẹ̀lú rẹ nígbà tí ìwọ bá ń la omi kọjá èmi yóò wà pẹ̀lú rẹ iná ò ní lè jó ọ omi ò ní lè bò ọ mọ́lẹ̀ Jésù ni ó ṣe ìlérí yẹn tí o kò báyìí tí fẹ́ ayé rẹ fún o kí o jẹ́ ọ̀rẹ́ rẹ̀ sórí gbogbo àwọn ọ̀rẹ́ tẹ̀ ń kó kiri tẹ́jọ́ mu tí mu ọtí mu ògógóró mu gbogbo ẹ̀ káàkiri yìí wọ́n lè ṣá ẹ lọ́gbẹ́ o kí ọgbẹ́ náà kí ó má sàn mọ́
tàbí kí ó dé ìgbàdá àjínà. Ire ni fún ọ o. Olúwàbùkọ́lá Ayako ni orúkọ mi tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere. Ẹ ṣé tí ẹ ń subscribe sórí YouTube channel wa. Ibi tí ẹ ti mówó náà kò ní tán bẹ́ẹ̀ o. Iná ò ní tán owó yín o. Ẹ ní wówó tí o. Ohun tẹ́ máa fowó ṣe ẹ ní fi ráhùn ṣe o. Bí ọdún yìí ti ń lọ sópin ẹ̀mí yín ò ní lọ sópin o. Jésù Olúwa wa, àmín. Tí ẹ bá ní ohun kan àbí òmíràn tí ẹ fẹ́ bá mi, tí ẹ fẹ́ kí n gbọ́, tí ẹ fẹ́ fi tó mi létí, ẹ private chat mi lórí WhatsApp àbí kẹ́ ẹ pè mí 08038464250. Nígbà tí a tún máa pàdé ní ìgbà mìíràn, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.